káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣòlẹ̀ gbẹ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wọlé gbẹ wa ẹ̀fọ́ àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́yìn tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wọlé gbẹ wa ẹ wò ó tó bá yẹ pé gbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàpá fìlẹ̀ tẹ̀ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ìjó ló yẹ ká máa jó, orin ló yẹ ká máa kọ, àbí kí làbá máa mú ṣe lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó láòrò ìṣẹ̀lẹ̀ yàwọ́ta àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì pẹ̀lú àwọn olùkọ́ 7 ṣùgbọ́n tó jẹ́ wípé 6 làwọn olùkọ́ kù. Àwọn ẹni bí oníṣẹ́ láabi ọ̀hún wọ́n ti pa olùkọ́ kan. Gbogbo àná là ń béèrè lọ́wọ́ ìjọba, lọ́wọ́ security agents pé bòná báṣẹ́ dé károdò kásùn kí ni káralé ọmọ wí, kí ni káralé ọmọ sọ, àbí kí láralé ó mu ńgbà bá rodò tí ó jìn tá a pẹ́ bí alẹ́ kan àárọ̀ kan tó ká fẹsẹ̀ rìn láti wòdé lálùpọ̀n séèyàn ò ní béèrè aránmọlájò ní wọ̀nà kankan. Lónìí ńlá gbọ́ròyìn tó fini lọ́kàn balẹ̀ díẹ̀, kò fini lọ́kàn balẹ̀ tán yánnyán, ó fini lọ́kàn balẹ̀ díẹ̀, ó fini lọ́kàn balẹ̀ dáadáa. Ṣùgbọ́n bíi tí ròyìn ọ̀hún ìbá ti dáa tí ìbá ti dùn ó ní wípé kárí àwọn ọmọ wa kí wọ́n mọ sọ́ngọ̀ wọn jáde, wọ́n mọ pampa wọn jáde, kí wọ́n mọ gbé wọn jáde, kí wọ́n mọ gbé wọn nù ambulance, kí wọ́n máa gbé wọn lọ sílé ìwòsàn pé kí wọ́n kọ́kọ́ lọ rèé màsáàjì ara wọn, wọ́n kọ́ fún wọn níwẹ̀ tó dáa, wọ́n bó ara wọn pẹ̀lú ọṣẹ àti kànkàn, wọ́n jẹ́ kán sinmi káti ẹ̀ tó mọ dámọ̀ràn pé wọ́n rè báwọn ẹbí wọn ń lé. Lóòótọ́ lára rí ti míìsì wọn, lóòótọ́ lára tiwọn náà ti fà sílé, lóòótọ́ lọ́kàn ara ilé ò balẹ̀, ṣùgbọ́n bọ́kàn ara ilé ò bá balẹ̀ a lè fi wé tẹ́ntì ń bẹ lójú ogun, kò sí bá ara ilé ó ṣe bínú tó. Ara ilé ọwọ́ yẹ̀wù yóò sùn, bó tútù bá dé ara ilé òyì sọ bora. Aṣọ òwò làwọn ọmọ kéékèèké ìfẹ́ yí bora nù gbó, aṣọ òwò làwọn olùkọ́ wọn fẹ́ yí bora. Ṣùgbọ́n ntọ́jú aládùn ara mi tí ọjà aládùn ara ti ń náà ò ní pé iléeṣẹ́ ológun ti ṣe wọn mọ́, wọ́n ti ká wọn mọ́, díẹ̀ kan báyìí ló kù tí wọ́n gbà àwọn akẹ́kọ̀ọ́ ìjáde. Mọ́mẹ́ǹtì àwọn ajínigbé ti mọ̀ wípé ìkúrú tilẹ̀ tẹ̀yìn ní fàǹfà ẹ̀kọ́ òṣojú omi mu mọ́ níbi tí nǹkan bá lọ yìí. Àwọn lè mọ́ jàjàyè, wọn ò tiẹ̀ lè jàjàyè ẹni, wọ́n wá ń sáré hasting ransom wọn. Gbogbo nǹkan tí wọ́n fi sí tẹ́lẹ̀ wọ́n gé gbogbo ẹ̀ kúò, wọ́n wá dá padà sórí owó nìkan pé kí wọ́n sanwó fáwọn káwọn yọ̀ǹda àwọn tí wọ́n ti kó. Ṣé ẹ gbàgbé a ti káyà sókè lásìkò tó yẹ ká káyà sókè. Ibi tá a wá rìsọ́ọ̀fù ẹ̀ sí ò ní wípé àwọn èèyàn yìí wọn ò ní nǹkan kan tí wọ́n fi àwọn tó kù ṣe, kéròkérò ọmọ gbé wọn wọ̀, wọn ò ní nǹkan kan tí wọ́n fi wọn ṣe ju pé kí wọ́n fi wọn kó gáìdì lọ, kí wọ́n fi wọn gáìdì ara wọn kí nǹkan má bàa ṣe wọn. Bóyá àwọn tí ó sá lọ ti ráàyè sá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gé sí wọn mọ́, kí wọ́n tó gé wọn dé. Bọ́lú àmì o
ẹni tí ó bá ti rọ́nà bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ the best thing náà ni pé kí wọ́n jọ̀wọ́ ara wọn fún ìjọba ká máa béèrè fún amnesty fáwọn náà kí wọ́n tiẹ̀ jẹ́ àkọ́kọ́ gba àwọn ọmọ wa jáde bí ìjọba bá gọ̀ ká fún wọn ní amnesty wọ́n bá jẹ́ pé gbogbo ìlú ló dèdè rìn tí gbogbo ìlú ọmọ ń tọkàn mọ́. God bless you sir, God bless you ma. Ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ibi ò ní bà yín ìbànújẹ́ ò ní kàn yín. Ẹ àárín ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan. Ẹ máa lékún sí ni, ẹ lékún lówó, ẹ lékún lọ́lá, ẹ lékún láìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ẹ ní ṣàìsàn. Kéwékéwé ayé ò ní káwọn ọmọ yín, ṣàgbàṣàgbà ò ní ṣàwọn àgbà. Láyé àtijọ́ ọmọ kéékèèké wọn jí gbé tìṣẹ̀yìn ló jẹ́ kàyéfì fún wa tó yẹ jẹ́ pé panumọ́ o àtẹwé àtàgbà ni wọ́n ń jí gbé lásìkò yìí á ti wá ṣe kí láàbọ̀ ló ń fà pápápá ìròyìn tó tẹ̀ á lọ́wọ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ó ní pé iléeṣẹ́ ológun ti gé wọn dé no escape route. God bless you sir, you are welcome sir, you are welcome ma. Kò sí ọ̀nà àbáyọ tí wọ́n lè gbà kọjá ọgbọ́n ò sì digi bí ọ̀bá sókun. Oríire abduction, troops close in on kidnappers hideout. Wọ́n ti súnmọ́ bíi tí wọ́n wà gangan. Kò sọ́nà àbáyọ láti jáde. Ìrètí wà pa ara àwọn ọmọ wa gbà padà. Ìrètí wà wípé àwọn tó mú wọn ò ní jọ̀wọ́ wọn bẹ́ẹ̀ láyọ̀ àtàlàáfíà. I mean àwọn gangan ò ní ṣe láì gbé nǹkan kaná pẹ̀lú iléeṣẹ́ ológun. So nbi tọrọ dé dúró nù òyeyè mi báwọn professionals níbẹ̀ nu ilé iṣẹ́ ológun lẹ̀ yìí gbogbo àwọn security agents tí ń lọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn professional àwọn expert náà gbọ́dọ̀ rán lọ. Àwọn eléyìí wọn mọ̀gbọ́n tá a gbé gbà nbi tá a gbé kà bọ́rọ̀ bá kòkè tọkọ ilẹ̀ tó tún níbi tá a tún gbé sí agbede méjì ńkọ́ orí pẹpẹ ńkọ́ orí àjà ńkọ́. Oríire abduction, troops closing on kidnappers hideout. Okay, 168 high-profile terrorist commanders neutralized. Abdulsalami urges Nigeria to unite against terror, support security agencies to defeat evil. Now, fresh details have emerged on intensive efforts by the authorities to rescue the 39 abducted school children and 7 teachers from Aare Orile, Yawota and Alausa communities. Boya Alausa dis ni Alausa in Orile local government area of Oyo State. News reliably gathered that troops and other security operatives have closed in on the surroundings of the hideouts of the kidnappers in the National Park Forest in the vigorous move to secure the victims and avert possible escape of the kidnappers. bọ́ọ̀bá lọ lágbára ìwọ́kọ́ ló ní gbogbo ọgbọ́n lọ́dọ̀. Àwọn ọmọ yìí ti pẹ́ jù lọ́dọ̀ wọn. Orí kankan máa ń kó bá nìní. Irú àwọn ajínigbé yìí kí ló burú ń bẹ pé àwọn ọmọ kéékèèké yìí o ẹ̀já tari wọ́n lé. Ṣùgbọ́n ẹni èṣù sí ò ní tètè mọ̀. Bó ti láya 16 tẹ́lẹ̀ yóò sì tún fẹ́ gba tó yàwó kan torí pé èṣù ń ṣe. Kì í tètè yí oníbúrẹ́dì àfìgbà tó bá di 3 òní ní kò yé wọn bọ̀rọ̀. So in the vigorous move to secure the victims and avert possible escape of the kidnappers,
The school children and their teachers were on June 15 kidnapped when the kidnappers invaded Baptist Nursery and Primary School in Yawota, as well as 2 other schools in the Shiele. As the operative intensified the rescue efforts in the weekend, a former head of state, General Abdulsalami Abubakar, called on Nigeria to fully rally around the security agencies in the battle against terrorism and other violent crimes across the country. Because majority wa ńlá sagbóde gbà fáwọn ajínigbé o, majority wa ní lọ bá wọn ro oúnjẹ. Mo bá fídíò kan pàdé àwọn èèyàn wa náà ni wọ́n lọ ro oúnjẹ fáwọn ajínigbé. Can you imagine that? So now call on Nigeria to fully rally around the security agencies in the battle against terrorism and other violent crimes across the country. The sources said troops and other security personnel involved in the rescue operation have effectively surrounded the hideout of the kidnappers within the National Park Forest area, where they have held pupils and teachers hostage for weeks. It was further learned that the terrorists have been effectively contained within the forest, with security operatives blocking possible escape routes and restricting their movement with the hostages. That is, wọn ò ní láǹfààní láti kó àwọn ọmọ yẹn kúrò níbi tí wọ́n wà lọ síbòmí, kò sáàyè, kò sórí ọ̀fẹ́. Ìbéèrè tí mo ti ń béèrè láti ẹjọ́ iná nù tí n ò rí dáhùn, mo èsì wá ń rí dáhùn sí. Torí lára ìbéèrè mi ni pé àwọn mélòó wọn lọ, ṣé wọ́n ń lọ wọ́n padà ni àbí wọ́n dúró síbẹ̀? Àbájáde ilé tí wá jẹ́ ó yé wa wípé wọn ò kú òǹbẹ̀, wọ́n dúró síbẹ̀, wọ́n dó tì wọ́n lọ́rùn. Kò ní sọ́nà àti jáde, kò sọ́nà àti jẹ, kò sọ́nà àti mú, ntí wọ́n bá ní náà ni wọ́n máa jẹ lọ́wọ́. From every corner náà ni àwọn security agents ni wọ́n ti máa súnmọ́ wọn díẹ̀díẹ̀ pẹ̀lú ọ̀dà. Àti àwọn táwọn jẹ́ jagunjagun, àwọn táwọn jẹ́ sọ́jà, àti ṣerú ẹ̀rí àti wọn bá yé ṣe bá àti ẹ̀jẹ̀ jagunjagun àti wo fíìmù orí wa ti fẹ́ dán tán. American film lóríṣiríṣi, àwa gan lè ṣe wò pẹ̀lú experience fíìmù dáàtì wò. The increasing surge by the security operatives to the hideout is said to have triggered severe pressure on the terrorists. Their resort to arm-twisting tactics, including the recent callous killing of one of the abducted teachers. According to the sources, the resort to the brutal spying is meant to blackmail the authorities and suspend the aggressive and collaborative operation by security agencies to secure the release of the victims. It will be recalled that the criminals initially listed 4 major demands, including the release of detained terrorist commanders before the victims could regain their freedoms. The names of such commanders sought for their unconditional release include Mahmood Usman. Asáàmọ̀ wípé dandan ni kí wọ́n lórúkọ àwọn tí wọ́n ní kán ó rìlíìsì. Wọ́n fẹ́ kán rìlíìsì wọn lágodi, kí wọ́n rìlíìsì wọn ní kí lórúkọ ọgbà ẹ̀wọ̀n tó wà lọ́yọ̀ọ́ yìí. Màá rántí orúkọ ẹ̀ jàre, ó gbà mí lórí ni. Abolongo, kí wọ́n rìlíìsì wọn lábolongo. Lóòótọ́ gẹ́gẹ́ bí abiyamọ, àwa náà wà nínú àwọn tó sọ pé kí lọ́nà wọn láti rìlíìsì àwọn tí wọ́n wà lákòlò àwọn tó wà lẹ́gbà ẹ̀wọ̀n, ni wọ́n rìlíìsì wọn torí àwọn ọmọ wa yìí. Yes, we can say that, because ọjọ́ orí àwọn ọmọ yìí kéré ju nǹkan tí wọ́n experience lọ. We can say that torí pa lè fa àwọn ọmọ yìí ṣírò ọmọ tiwa náà, àfẹ́kọ̀ ọmọ tiwa náà wà nínú position bẹ́ẹ̀, ńlọ́jẹ́ ká pèpè bẹ́ẹ̀ fún ìjọba pé kíjọba ó rìlíìsì wọn. Ìjọba dẹ̀ ní òun ò ní tẹ̀sí ibi táwọn terrorists tẹ̀sí bí ìjọba gidi ṣe é ṣe nù. Ṣùgbọ́n bí ìjọba gidi ó bá ṣe bẹ́ẹ̀, ìgbésẹ̀ ni yóò fi àwa lọ́kàn balẹ̀
ìṣe pé kankan dédé máa fi alọ́kàn balẹ̀ láì nídìí kan káwa náà dẹ̀ máa tẹ̀ síbẹ̀ káwa náà dẹ̀ máa jẹ́ síbẹ̀ ká dẹ̀ máa gbà síbẹ̀ ká dẹ̀ lọ fọkàn balẹ̀ ká dẹ̀ máa sùn ká dẹ̀ máa hanrun kò possible bẹ́ẹ̀ ọkàn wa gbọ́dọ̀ wà lára àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí abiyamọ nítòsílẹ̀ nìyẹn. So include Mahmood Usman, also known as Abu Bara or Abbas Mukhtar, and his deputy Abubakar Abba alias Isa Adam or Mahmood al-Nigeri. Ìkọ̀ọ̀kan ni wọ́n jẹ́ bí orúkọ mẹ́ta orúkọ méjì lọ́nà mẹ́ta. Èwo lẹ́ pè wọ́n bẹ̀ èwo lẹ́ sọ pé wọ́n bí wọn pẹ̀lú ẹ̀ gangan bẹ̀. Al-Nigeri both identified as senior members of Jamaatu Azaru Muslimina Fibiladis Sudan Ansaru, a breakaway faction of Boko Haram. The suspects are currently in the custody of the Department of State Service (DSS) following their arrest by operatives of the agency in 2025. But as the security forces tighten the nose on the terrorists, they are said to have backed down on some of their earlier demands and are now largely seeking a ransom payment. Ó ti bọ̀ ọ̀rọ̀ ti dàtẹ̀yìn kọ́ gbọ́n agé tí ajá tá a gé létí tán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ ìgbà yìí làárọ̀ tarúgbó ń sunkún ẹyin ìgbà yìí làárọ̀ ntọ́ yẹ kẹ́ ẹ ṣe níyì ńlẹ̀ wá ń ṣe é tẹ́ báyìí ẹ ti gbowó kékeré ńgbà náà ẹ ti lọ máa pín ẹ ti pín láàrin ara yín ẹ ti máa fi jẹ mùlátẹ̀fẹ́ fi jẹ ẹ ti yọ̀ǹda àwọn ọmọ wa àwọn ò ti gba àwọn ọmọ wa sílé àwọn ò ní lọ́kàn sọ́dọ̀ tí ń mọ́ á ti gbàgbé á ti close chapter bá a ti fẹ́ tọ́jú àwọn ọmọ tí ẹ release ní ìbáwà lọ́kàn wa ṣùgbọ́n nìsín ẹ ti jẹgun kẹ́yìn ẹran o bẹ́ẹ̀ ni ẹ ti gbẹ́bọ yín kọjá oríta o ẹ ti gbé pèsè kọjá ṣọ́ọ̀ṣì ẹ ti gbé sàrá yín kọjá mọ́sálásí. ẹ̀ǹdí fíìmù yẹn ni mò ń dúró dè à ń follow story scene by scene action by action àti ìwà mọ bóòsì àti ìmọ̀ actor so àfẹ́ kó end by tragedy on our own part tó bá end on tragedy to their own part we don't mind àfẹ́ kó parí pẹ̀lú ẹ̀rín pẹ̀lú ayọ̀ káfi ti jó tayọ̀ tí ń ṣèdè tí ṣẹ̀kẹ̀rẹ̀ fi bá wọn ròde ìbànújẹ́ káfi pàdé àwọn ọmọ wa láyọ̀ àtàláfíà ntí yóò múnú ti wá dùnú so báwọn bá lè gbẹ́sẹ̀ ilé yìí lọ yóò dùn mọ́ wa nú bí wọ́n bá lè rí wọn kó yóò dùn mọ́ wa nú ṣùgbọ́n bí ìjọba bá rí wọn kó tí wọn ò fẹ́ yín wọn tàgbá yóò tún bà wá nú jẹ́. The news gathered that resources within the affected communities have been able to identify the leader of the kidnap gang. Gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń gbọ́ o bó bá jòdòdó pé ẹni tó jó lórí wọn ọmọ kọ̀mú ọmọ ìjọba àbílẹ̀ Oríire ni o bó bá jẹ́ bẹ́ẹ̀. The news gathered that sources within the affected communities have been able to identify the leader of the kidnap gang as someone who was born in the community in Orile local government area, who had lived peacefully among residents before becoming indoctrinated by the Ansaru terrorist group. My news was correct. Walai. Ìròyìn tí mo gbọ́ nù pé ẹni tó líìdì wọn tó jó lórí wọn ọmọ ìjọba àbílẹ̀ Oríire náà ni ẹ mọ̀ bá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí òṣó lè ti lé títà ilé àǹfààní àti jani ó lè lé ní sílẹ̀ kó fún títà ẹni tí wọ́n bí sí Oríire local government òun náà lọ darapọ̀ máwọn ikọ̀ afẹ̀míṣòfò òun lọ́wọ́ kẹtàjà wọn níjọba àbílẹ̀ Oríire. Can you just imagine that? Okay. Incidentally, the affected communities area are at the verge of Nigeria's border corridor leading towards the Niger Republic and the Kanji axis, with established challenging terrain and lack of communication networks. More details also showed
that intelligence reports previously uncovered plans by terrorists to attack schools in the area, necessitating some proactive moves, including the shutting of some schools by the authorities temporarily. wọ́n tilẹ̀kùn àwọn iléèwé kan ẹ̀kú gbálé. God bless you sir, God bless you ma. Lórí Facebook mi ní wáyìntì, lórí YouTube mi ní wáyìntì, lágbára Ọlọ́run. So wọ́n tilẹ̀kùn àwọn iléèwé nítorí ìjínigbé. Prevention is always better than cure. Kò dìgbà tán bá tún ẹ̀sẹ̀ kó wọn ká tó mọ̀ pé a dẹ̀ fúra o, ara dẹ̀ fún wa o, wọ́n dẹ̀ sọ fún wa o, ẹnìkan dẹ̀ wí bẹ́ẹ̀ o. Ńgbà tán bá ti káwọn ọmọ ọlọ́mọ lọ tó dọ́nà tó wá dọ̀nà méjì táàrí ìhà kan fòrí wọ́ mọ́. So the sources equally said the sustained military offensives against terror groups across the country have forced many insurgents to abandon their traditional strongholds and launch attacks on vulnerable civilian targets, including remote communities such as those in Orile local government area. For months now, security agencies have been reported to have recorded significant successes against members of Ansaru, Boko Haram, and the Islamic State West African Province ISWAP, headed by intelligence provided by DSS. Bá iṣẹ́ yín láti gbé ààyè kí ló dé tí security agents ó ṣiṣẹ́ wọn láti gbé tí wọ́n iṣẹ́ wọn láti yanjú tá a wá nílé gbóṣùbà kárí láì fún wọn torí kò iṣẹ́ ní mórí iṣẹ́ yá ṣùgbọ́n lè ò tí ìyọrí kò iṣẹ́ tí dúpẹ́ lọ́wọ́ aláṣekù àṣetán ló lórí yìn